Orúkọ mi ni Taoreed Adétẹ́jú tí mo jẹ́ ìkẹfà fún Olúọdẹ ilẹ̀ Ìbàdàn. Mo fẹ́ sọ ìrírí mi ní inú ẹgbẹ́ ọdẹ. Èmi àti ẹ̀gbọ́n mi Kámílù Ọlátúbọ̀sún Ìsìnkúlóbó a jọ jẹ iná ní ọjọ́ kan. Bá a ṣe ń lọ a dé ọ̀nà àbárí tá kọjá odò Àjàńlá. Èmi gbéná mo ṣáájú, àwọn náà tẹ̀lé mi lẹ́yìn, àwọn náà gbéná lérí. Bí mo ṣe ṣáájú, bí mo ṣe ń wo ẹ̀gbẹ́ ọ̀tún tí màá wò báyìí, mo ń wo àpò kan àti ọmọ ẹ̀. Ìgára rèé, mo bá gbéná, mo bá gbébọn, mo bá tàbọn sí, mo sábà sí, ó ti chọ́kọ́. Mo tún rọpò, mo tún sá sí, ó ti chọ́kọ́. Mo tún sọ, mo bá yọ tán kó, mo tún fọta míì sí. Ẹ̀mẹ́ta mo tún sá sí, chọ́kọ́. Ọkà gbójú náà kò ń bẹ́ẹ̀ ni. Nígbà ẹ̀gbọ́n mi ta sí tó tẹ̀lé mi lẹ́yìn náà, àgbà ọdẹ ni, ó náà tẹ̀lé mi lẹ́yìn. Ó náà dé tẹ́ńdà bí mo dúró sí, ló gbé iná síbi tí mo ti sábọ̀n sí ẹran. Ó náà sá ọta mẹ́rin sí ẹran ọ̀hún tí bàtà ọ̀tá wa kankan ò rí títí tí ẹran fi lọ. Nígbà táwa kú ń bẹ́ẹ̀, èmi àti ẹ̀ kú ń bẹ́ẹ̀. Ìbọn ọta tá a sá sí ẹran tí ò rí níjọ́ náà padà tó fi jọ pa ẹtu méjì lẹ́yìn àti wọn jọ náà. Tó jẹ́ pé àwọn ẹranko wọ́n máa ń jẹ ewé tó jẹ́ pé níjọ́ náà ìbọn ò lè ró sí wọn àti tí mo ò ní pa wọn. Ìrírí mi àkọ́kọ́ nìyẹn. Ìrírí mi ẹlẹ́ẹ̀kejì ni nígbà tí bàbá tó bí mi lọ́mọ fẹ́ jẹ oyè ọlọ́dẹ Odòkodó ní 2012. Lọ́dún náà bàbá mi ló bá mi gbé steering kan ní abúlé Aké, lọ́dọ̀ bàbá ní abúlé Aké lókè Ẹ̀gbẹ́. Steering mo kó nínú dáadáa. Bàbá bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́, ayé bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ní ojú ọ̀nà Sàǹsí láti ń dẹ ẹ̀gbẹ́ ní ọdún náà. Ní ìbáwọ́ kíkan nínú kòkó tá à ń dẹ nínú kòkó àwọn ará ọlọ́bọ̀, ìbáwọ́ kíkan nínú kòkó lọ́dún náà. Alá kòkó máa inú oko tí wọ́n sánlẹ̀, oko ata tí wọ́n sánlẹ̀ mo dúró sí. Mo bá gàpò rán tó bá ń tọ àlà kòkó ń lọ. Ìgára rèé, mo bá gbé steering sí lẹ́gbẹ̀ẹ́. Kọ̀ lẹ́ran lọ lẹ́gbẹ̀ẹ́ mi bí mọ̀nàmọ́ná. Ibi ìbọn wa bẹ̀rẹ̀ ni. Ẹgbẹ́ mi tí wọ́n gbà kọjá rẹ̀ mo rí tí ìpọ́n rẹ̀ dálẹ̀ lọ yẹ. Ìbọn bẹ̀rẹ̀ yìí. Wọ́n sá dẹ́gbẹ̀ tán, nígbà wọ́n dẹ̀kọ̀ tán. Àwọn èèyàn bá ní ìbọn tó ẹran tó yìnbọn sí dà. A bá ń wá asábà ń lẹ̀ lẹ́hìn gbangba tó kú sí. Inú oko gbangba tó kú sí. Ìgára ló ti kú yìí nǹkan àsájẹ. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé láàrin oṣù méjì sígbà náà, ìyàwó mi bímọ. Ọmọ tó bí òun, àpẹẹrẹ àyà tí mo yìn sí ẹran ọ̀hún ní ẹgbẹ́ ọmọ náà. Láti sì pé káwọn máa dẹ́jà ìwọ ẹranko tí wọ́n bá sọ pé èèwọ̀ ni káwọn máa dẹ́jà rẹ̀. Ìrírí mi tún lélẹ́yìí ní ọ̀nà Awúlógún. Wọ́n ń pe oko ní oko Èkó. Mo ti pa odò ẹ̀yà ńlá kan ní gẹ́gẹ́ bí aago 2 lóru. Wọ́n á ń bọ̀ ní aago 5 ìdájí. Mo bẹ́ẹ̀ dé oko kan pé oko Ìyá Àlímọ́tù. Mo yẹ dé ojú ọ̀nà mi bá gbọ́ wàrà tí ń wo ẹ̀gbẹ́ ọ̀tún mi. Mo bá rí dígà làárọ̀. Ó ti wá kí orí bọ inú igbó tán pátápátá. Mo á wo gbogbo ẹ̀gbẹ́ rẹ̀ báyìí níta. Mo wo gbogbo ẹ̀gbẹ́ rẹ̀ níta. Mo bá gbébọn sí lẹ́gbẹ̀ẹ́, ó ti chọ́kọ́. Mo tún gbébọn sí lẹ́gbẹ̀ẹ́, ó ti chọ́kọ́. Mo tún gbébọn sí lẹ́gbẹ̀ẹ́, ó ti chọ́kọ́. Kí ló dé? Mo tún yọ ọta, mo tún gbébọn. Mo sì sá ọta 3 lórí ìdùn ńbẹ̀ tẹ́ran fi lọ. Nínú ọta tí mo wá sọ̀rọ̀ mo fẹ́ẹ̀ di etí abá wa ni mo rí ẹran kan tí wọ́n ń pè ní mọ́lókò. Mo bá yin ìbọn sí ọta tí mo ti sá sí ẹran yìí tí ò rò. Mo padà wá sí mọ́lókò ìṣòro tó jẹ́ pé àwọn ẹran máa ń jẹ ewé tó jẹ́ pé níjọ́ náà ìbọn ò lè pa wọ́n. Ó lè dijọ́ kejì kí wọ́n pa wọ́n, ìbọn ò lè pa wọ́n níjọ́ náà. Ìrírí mi ẹlẹ́ẹ̀kẹrin ni pé mo dẹ̀gbẹ́ lọ lóru ọjọ́ kan. Ó ti ń lọ bí ọwọ́ ìdájí, máa ń wo ojú nǹkan ọ̀hún nínú Akíntọ́lá. Ojú ẹran ni, sójú ẹtú ní àbójú ìgàrà, ojú ẹtú ní àbójú ìgàrà. Torí tí mo ojú ni, mo bá yìnbọn sí, tí mo tàbá sí, tó bá ti kìtìkìtì, mo bá fàjà, àìgára lẹ́nu mo bá fàjà yọ. Mo bá ń wá káàkiri, a bá ń lera wá káàkiri ní Akíntọ́lá. Nígbà débì kan, ìyẹn rí mọ́. Mo kàn án gbọ́ tí ń ṣe ẹran ní ń ṣe ẹran yìí, ó ti fẹ́ kú síbi tí ọwọ́ ẹ̀. Nígbà bá di ọjọ́ kejì, ó di ọjọ́ kejì, mo pe àwọn ẹ̀gbọ́n mi, ẹ̀ràn bíi Mọ́káílà ní Sàǹsí àti Mójìní Agbọ́nbíadé ní Sàǹsí àtàwọn èèyàn ká jọ ń tẹ̀gbẹ́ àpòrògbò ara wa jọ.
àwa ẹran yìí lọ. Nígbà tá a dé ibi ẹran yìí, mo máa sọ fún yín pé ọ̀họ̀ọ̀họ̀ táwọn àyà tí mo yìn sẹ́rìn ní ọ̀dẹ̀ alẹ́ ibi tí tẹ́ràn yìí ti ń ṣe ọ̀họ̀ dọ́là ààrẹ rẹ̀. Torí náà àwọn ẹran tí ó lágbára wọn bẹ ní oko. Ìrírí mi ṣe rí nìyẹn.